mo ti sọ fún yín mo tún sọ mo sọ Kaolaq pàpà. Bá mi sọ ní Kaolaq wọ́n dẹ̀ ti sọ fún wa wọ́n tún sọ. Madina Kaolaq. Madina Kaolaq. Ntin bembe. Mahabbatu Rasulullah. Ìfẹ́ Ànábì ni sallallahu alaihi wasallam. Madina yẹn. Bi Rasulillahi ta'alu Madinati. Alalimudini wali abusari wali khairu yahdusu. Allahu akbar. Ẹ pariwo yẹn sí ni. Kaolaq tẹ́ ẹ̀rí tà lọ́hùn. Kaolaq tẹ́ ń gbọ́. Kaolaq tẹ́ ń gbọ́ yìí. State kan ni. Nínú gbogbo kọ́ńtírì Senegal. Ó dà pé 14 kìíní ni wọ́n ní 14 state ni wọ́n ní. State bíi 14 ló wà ń bẹ̀. Kaolaq yẹn. Ó dàbí ká sọ pé Lagos state. Ó dàbí ká sọ pé Lagos state ni. Ẹ lè wá bí ẹnìkan tó ń lọ sí Senegal nínú àwa tá ń lọ sí Mọ́lídì kí wọ́n lè dárúkọ state mi yàtọ̀ sí Kaolaq. Ẹ wá lè bí ẹnìkankan nínú àwa tá ń lọ sí Senegal wípé dárúkọ state mi yàtọ̀ sí Kaolaq. Ṣé wọn pé Ọ̀yọ́ state. Ọ̀yọ́ state ń bẹ. Ondo state bó ṣe wà lọ́hùn náà nù àmọ́ orúkọ state mi ju Kaolaq lọ. Sọ pé Ọ̀yọ́ state Ondo state Kano nǹkan kan ń bẹ bẹ́ẹ̀ náà ló ṣe wà lọ́hùn àmọ́ ẹ̀ẹ́mẹ́bí wá ká dárúkọ state mi láyé Kaolaq lámà. بحب رسول الله تعالوا مدينتي على المدن والأبصار والخير يحدثون. ṣé o já wa sí. ẹni tó bá nìkan ṣe. Bọ̀lá ní Ibrahim Niass ẹni tó bá nìkan ṣe wọ́n já wa sí o wípé pẹ̀lú ìfẹ́ Ànábì yẹn ni. Ìfẹ́ Ànábì ni Kaolaq fi ń jẹ́ Kaolaq. Ìfẹ́ Ànábì náà fi mọ kankan míì mọ́ yàtọ̀ sí Kaolaq. Gbogbo orí ayé àtàkìyàmọ̀ ibẹ̀ ló sì wà torí pé ìfẹ́ Ànábì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tá a bá wá sọ pé kò sí nǹkan kan ní Kaolaq ju ìfẹ́ Ànábì lọ. Tí a bá wá sọ pé kò sí nǹkan kan ní Kaolaq ju ìfẹ́ Ànábì lọ. A sì lè mú yàn pé ìfẹ́ wọn ni. A lè sọ pé ìfẹ́ yẹn ni. Ìfẹ́ ìwọ̀n ni ó ní. Ìfẹ́ òun ní. Ta ni? Ta ni ó ń tọ̀? Ibrahim. Mọ̀lánà Ibrahim Niass. Oh, la ilaha illallah. Ó nífẹ̀ẹ́ Ànábì tó fi di ìfẹ́ Ànábì. Ó nífẹ̀ẹ́ Ànábì tó pé òun gẹ́gẹ́ fi wá di ìfẹ́ Ànábì. Fẹ́ tó fẹ́ fẹ́ràn Ànábì. Tó bá nídìí ìfẹ́ Ànábì yẹn, ṣé Ibrahim ni? Allahu shahid. Wallahi Ọlọ́run jẹ́rìí.